Happy birthday. This is all we can say. We wish you many happy returns. Aji Ramatola mi o gbéra ńlẹ̀ odide. Aya Abdulatif Owodun ni Mọ́mí Mutmainat àní ò gbéra ńlẹ̀ odide. Àyájọ́ olólùfẹ́ tún ti pé o tí sọ́jọ́ bíi tìyẹ alábàjọ́ tí gbogbo ọkàn Ramatola mi fi kún fún ìfẹ́ tó kún kẹ́kẹ́ o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ò ní múrísán kú máa lójú láíláíláíláíláíláíláí. Ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá mo lọ́dọọdún làárọ̀ mọ́ òbí lórí àtẹ kọ́dún yóò san ọ́ sówó ńláńláńláńláńláńláńlá o kọ́dún yìí kò san ọ́ síre kọ́dún yìí kò san ọ́ sáyọ kọ́dún yìí wá sọ sá ikú tí ṣe bá lè ọ̀rọ̀ láyé ń bí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi àníwọ́ máa nígbà tuntun nẹ́nẹ́ ò nífẹ̀ẹ́ wọn sí gbà ó máa bá gbà mú ni aya Abdulatif Owodun ní ìwọ ò ní ìdálò pàtì láíláíláíláíláí. Olówó fashion designer lè mí kí o bẹ́ẹ̀ bá fẹ́ gbé aṣọ tó dúró déédéé tó dúró wámú o. Rawlas fashion mo ní tẹ́ bá ti débẹ̀ ó dá lójú oyè yéké dandan ní aṣọ àwọn àdàbí ìgbà tí wọ́n bí ìmọ̀ yín ní ó jàre fashionista tó mú iye ní Ramati lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ò ní múrísán kú máa lójú. Ó ṣọdún èyí náà o ọmọ ìyẹ̀rú ọ̀kínlẹ̀ ọlọ́fà mọ́jọ tèmi gángan ni mo ní ṣé kémi ó máa lọ sí abẹ́ òní nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ilé ọlọ́fà àmàjọ nílé o nílé lálẹ́ mi ọlọ́fà àmàjọ ìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fà àmàjọ ọlálọ́mí ọmọ abásùjára gbàdé ètè pẹ́pẹ́ ẹ tí mo kúnlẹ̀ ní òwò rẹ lẹ́jọ́ mọ́ ilé ọmọ gúnúgún èyí tí mo rí tí mo dá sí kẹrí Ramati àkàlà ni mo rí mo dá sí akẹ́mbẹ̀kù ìyẹ̀rú ọ̀kí tí mo rí tí mo dá sí àlà lápá lálọ́mí mo rí tẹ́mi fi dá sí àlà lọ́bẹ̀ ó ṣọ́ra làmí bọ́ ọba làmí má jọ́bẹ̀ ògbìlẹ̀ lápá mi ètè pẹ́pẹ́ ẹ tí mo kúnlẹ̀ ní òwò rẹ lẹ́jọ́ mọ́ ilé ọlọ́fà ló lọ́fà o ọ̀kẹ́ ọlọ́fà ló lọ́fà o lálọ́mí ọlọ́mọ ló lọ́mọ gbẹngbẹlẹ́kù lára yòókù údá alukoso ọlọ́fà ẹgbẹ́ ige alubẹ̀ǹbẹ̀ ọlọ́fà ẹgbẹ́fà alukẹ́rìngìn jẹ́gẹ́ ọlọ́fà ẹgbẹ́ ẹ̀ẹ́dógún akẹ́bà jẹ́ ńlọbọ ọlọ́fà mọ́jọ jẹ́ńjọ́sí tẹ ìjà pẹ̀rù mọ́ lákàjọmọ́ lọ ìjà pátákìtì níjà gbogbo Ọ̀fà ìjà kan tí wọ́n já lọ́fà àwọn jọ́sí wọ́n ló sojú tani wọ́n ló sojú ebè wọ́n sojú ìgboro nínú oko ìbá sojú olóko ìbá là hàn ìwọ lọ́mọ láàárẹ̀. Ajiara Ramati Ọláwùmí ọmọ búure ìkọ́ gbọ́dọ̀ jù kan lọ́fà bí kan bá jù kan ilé lálọ́mí ogun ní kó wọn róró lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi. Ó ṣọdún èyí náà ká tó jọ péjú ṣe tẹ̀mí sí nínú ayọ̀ ńláńlá bẹ́ẹ̀mi bá wá ń ké fita o èmi Abíọ́dún ẹ̀yìn gẹ́gẹ́ ojú Elédùmarè apẹ̀sà àgbáyé gbogbo àgbáyé wọ́n ní ọmọ rẹ̀ lónìí máa ké tantan kìá o. Miss Mutmainatu lóní kẹ́mi ó máa ké tantan kìyọ́ o àti olówó orí ìrẹ́ ọkọ rẹ̀ lóní kẹ́mi ó máa ké tantan kìyọ́ o wípé ó ṣọdún èyí ká tó jọ péjú ṣe tẹ̀mí sí bó tilẹ̀ wù kó pẹ́ láyé tó wọ́n ní wọ́n ò ní máa sáré ọmọ Abdulatif ọkọ rẹ̀ o ọmọ Ìjẹ̀bú ọmọ alárẹ̀ aya Ìṣọ̀lá o Ìṣọ̀lá lóní kẹ́mi ó máa ké tantan kìyọ́ o tó ń tí Mutmainat tèmi gangan ni wọ́n ní a máa kíyọ́ ní kíké tantan ni àwọn ọmọ Ìjẹ̀bú o Ìjẹ̀bú ọmọ àròjòjòyè àwọn lọ́mọ olówó joyè méjì pọ̀ ńlá ṣe gbé kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tèmi mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ Ìjẹ̀bú ọmọ èrè ni wà ọmọ arígbá lábúwó àwọn lọ́mọ afọ́nwó bí ẹ ní fọ́nyẹn gan ọmọ wájú ọlọ́kọ̀ ti ṣòwò Ìṣọ̀lá o ẹ̀kúlé ọlọ́kọ̀
ọlọ́kọ̀ tí ṣe jìgbà lẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ títàn yẹ̀bẹ̀ lórí omi ọmọ owó dùn ní lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi iná ní tánwó rẹ̀ lọ́jọ́ gbogbo ló ní àmọ́ bá ń kaya òun ó ní àmọ́ kí ọ ní kíkẹ́ tantantan ó ní ọpẹ́ kọ́ gbó bí olúgbogbo ti igbó ó ní ọgbó bí olúgbogbo ti gbó ó ní ọwọ́ gbó bí àgbà kan tó mọ́ mewu sódì ọrùn ọmọ ewu yọ títí mo lódò kíní òkè ní yọ títí mo lódìrú ẹṣin lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi kọ́ ọpẹ́ kọrin kọ́ ìṣó Mutmainna ń pariwo ó ní yeye káàpẹ́ kọrin kẹsẹ̀ and we are wishing you long life and prosperity rẹpẹtẹ ní. èmi la bí ọdún àyìn gẹ́gẹ́ ojú Ẹlẹ́dùmarè etí ń dún apèsè àgbáyé gbogbo àgbáyé ara kéńgé.